ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, inna Allaha la yumli salima hatta iza akhsahu lam yuflitihu. Ọlọ́run máa lọ́ alábòsí lára títí tí ó fi ṣàṣejù tọ́lọ́run fi gbá a mú. Tọ́lọ́run bá wá gbá a mú, ó ṣeé ṣe kó má bọ́ ń bẹ̀ mọ́ o. Wọ́n láṣọ ọ̀bọ ọmọ yẹn mọ́. Ọmọ yẹn ti rìn òhò ọjà. Ẹni àní kó ṣe tó lòun ò lè ṣe tó yóò padà ṣe tó láì mọye nígbà tí ò ní níyì mọ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Amẹ́ríkà, àbí ká sọ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ Trump ṣe jẹ́. Ẹ wo Iran tá ti ń rọ́jú látijọ́ yìí, aṣódodo lọ̀rọ̀ Ọlọ́run. Bàdà a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run inna ma'al usri yusra. Bẹ́ẹ̀ bá lè faradà tẹ̀ lámùmọ́ra, ìrọ̀rùn tó bu ayé àlápadà ń gbé wá bọ̀ yín o. Kọ́dọ̀ ọ̀tá rẹ̀ náà lọ́lọ́run ó lò láti fi gbé ìrọ̀rùn yẹn wá bá ọ. Kí n má dá yín lágara, ẹ gbọ́ ọ̀rọ̀ nípa Iran àti ọ̀rọ̀ epo. For the first time láti how many years wọ́n ní wọ́n lift embargo kúrò lórí epo Iran o. Wọ́n ní kí Iran máa ta epo sí international market báyìí o. Wọ́n ní kí Iran kó máa ta epo sí international market. Kò ń ṣe gbogbo ogun lèèyàn máa ń jà, kò dẹ̀ ń ṣe gbogbo ogun téèyàn bá jà lèèyàn máa ń win. Torí ìwọ tó bá ti di ọ̀rọ̀ méjì yìí mú, ò ní regret nínú ayé. Ìjímèrè ṣọ́ gígùn kó má bàa gungi aládé. Amẹ́ríkà ṣọ́ ogun jà kó má bàa lọ ja ogun tó wà fi regret ogun Iran. Nísìn ẹwà tó yẹ ọdún tí wọ́n ti ban Iran pé kò gbọ́dọ̀ tajà sí international market. Ǹjẹ́ ẹ mọ̀ pé Iran ò kí ń ta epo wọn kó gba owó sọ́wọ́ báyìí látijọ́ yìí. Amẹ́ríkà sọ pé wọn ò gbọ́dọ̀ lo dọ́là wọn ò gbọ́dọ̀ tẹ́ni ìlú kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ bá wọn dòwò pọ̀. Gbogbo nǹkan tí Iran ní nǹkan ogun tẹ́rí tí wọ́n jà yẹn trade by barter náà fi ń ṣe lábẹ́lẹ̀. Tó bá ń pa àwọn Iran ń ta epo wọn bóyá jẹ́ kí wọ́n tà látọdún yìí níṣẹ́ mọ́ iye owó tí Iran ti máa ní. Ẹ̀rù tó ń ba Amẹ́ríkà gangan nìyẹn pé àwọn pípù yìí wọn ò fi wá sílẹ̀ ká máa rí epo wọn jí, wọn ò gbàyè, wọn ò fi àwọn olóṣèlú burúkú sórí oyè wọn tó yẹ pé wọ́n lè fún wa lọ́pọ̀lọpọ̀ ká lè wá sínú ìlú wa ká máa jí wọn ní nǹkan. Àwọn tó kó sórí oyè wọn, àwọn tó bẹ̀rù Ọlọ́run ni, àwọn tí wọ́n dúró pé no, ìlú àwọn first. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ni máa ń pariwo America first. Ọjọ́ tẹ́nìkan bá jáde tó sọ pé Nigeria first, America bẹ̀rẹ̀ sí bínú. Gbogbo àwọn nǹkan yìí mi rò pé tí understand. Ohun tó yìnbọn pè ní double standard nìyẹn o. Amẹ́ríkà lẹ́niwẹ̀ tán bá ti ń sọ̀rọ̀ wọ́n ní America first. Ìwọ jẹ́ kí president Nigeria jáde kó sọ pé Nigeria first. Gbogbo resources òun nínú ìlú òun Nigeria first. Ẹ̀rí pé àwọn Amẹ́ríkà gbógun ni. Wọ́n á ní why tó ṣe máa sọ bẹ́ẹ̀. Mo ti wo fídíò kan tí olórí ọmọ ogun Amẹ́ríkà tó sọ pé ìwọkíwọ tó bá pa ọmọ Amẹ́ríkà kan, àwọn máa wá ẹ kàn, àwọn dẹ̀ máa pa ẹ, kò bomi sẹ́nu sọ, ó sọ níta gbangba ni. Ẹ dárúkọ ìlú kan fún mi láfíríkà, ẹ má jẹ́ ká tẹ̀sọ àwọn òyìnbó. Ẹ dárúkọ ìlú kan fún mi láfíríkà tí president wọn lè jáde kó sọrú ọ̀rọ̀ yẹn sí gbogbo àgbáyé pé gbogbo àgbáyé o, látòrí Amẹ́ríkà o, Britain, Russia o, tó bá fi lè pa ọmọ Nàìjíríà kan, a máa wá yín kàn sínú ìlú yín, a máa pa ẹni tó pa, a máa ṣe kíní kan. Ẹ dárúkọ fún aṣọ bí mẹ́ta làwọn àríkà ṣe bẹ́ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé òfin tó mẹ́rú òun kọ́ ló mú lówó. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ òfin àwọn ọmọ ẹrú là ń ṣe fún. Ohun tó lówó ṣe ta pàtẹ́wọ́ fún, tọ́mọ ẹrú bá ṣe wọ́n á gbórí ẹ̀ bọ́lẹ̀ ni. Gbogbo àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́ ni. Àwọn nǹkan tí Islam máa ń yarí mọ́ lọ́wọ́ nìyẹn. Injustice ni ogun tó le jù tí Islam máa ń jà nínú ayé yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nímọ̀, gbogbo ẹ̀yin tí wọ́n sọ yín sókùnkùn ìmọ̀, tẹ́ rí Islam àbẹ́ rí Mùsùlùmí gẹ́gẹ́ bí jàgídíjàgan bí tẹ́rọtẹ́rọ bàbá ńlá arọ́ ni. Kò sí ẹ̀sìn tó wà peaceful, kò sí ẹ̀sìn tó fi hàn lọ́kànbalẹ̀ nínú ayé tó tó ẹ̀sìn Islam. Ẹ̀sìn tí ò gba ìwọ̀sí ni, ẹ̀sìn tó ní òfin, tó ní ìlànà. Ìwọ ṣáà rárá respect òfin yẹn, tẹ̀lé ìlànà yẹn, wàá rí pé ìrọ̀rùn ló bá dé. Islam ò fẹ́ injustice. Ǹjẹ́ tẹ́ ti gbọ́? Ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín for free. Gbogbo ogun àtàyé ànábì ni Muhammad ní o, àti gbogbo ogun tó ti jà nínú Islam, ẹ lọ wo research. Islam kọ́ ló kọ́kọ́ máa ń dá ogun sílẹ̀ o láyéláyé. Ẹ lè rí kí Islam dédé kó nǹkan ogun bóyá à ń ṣígun lọ bẹ́ẹ̀ nìkan, kò possible.
gbogbo ogun tẹ́ ti gbọ́ pé wọ́n jà nínú Islam o, ogun kíní kan ogun Badri ni o, ogun kíní kan fíìlì ni o, àwọn ọ̀tá ló kọ́kọ́ máa ń kógun wá. Irú bí wọ́n ṣe kógun lọ fún Iran tóun náà wá change ẹ̀ fún wọn. Ẹ̀rí pé gbogbo ayé wa ń pariwo ó sì pé Iran burú o, Iran yìn káàkiri, Iran yìn síbí, ó yìn sọ́hùn. Wọn ò rí ẹni tó kọ́kọ́ kógun sílẹ̀, tó kọ́kọ́ dá ogun sílẹ̀. Ohun tó ń pè lọ́tẹ̀ nìyẹn. Ìtorí ẹ̀ ló fi dá mi lójú pé tá a bá déwájú Ọlọ́run, ó dá mi lójú pé Amẹ́ríkà ò lè ráàánú gbà níwájú Ọlọ́run. Nítorí pé kí ni gbogbo ohun tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ náà fi ń ṣe. Pàápàá jùlọ ẹni tí ò bá ti allow wọn kó máa jí resources nínú ìlú ẹ̀, ẹni tí ò bá ti allow nonsense tí wọ́n fẹ́ tó fẹ́ present fún, ẹni tí ò bá ti lè gba ìranù tó òyìnbó bá gbé wá, òyìnbó máa fún lórúkọ burúkú. Tó wá jẹ́ pé mùsùlùmí lẹ́ni yẹn wọ́n á sọ pé tẹ́rọ ni, tó wá jẹ́ pé kò kí ń ṣe mùsùlùmí wọ́n á tàwọ̀ orúkọ kan wọ́n á fi ba tiẹ̀ jẹ́. Wọn ò ní jáde síta pé ìranù táwọn gbé fún tí ò gbádìdìrín mi ò gbádìdìrín òun ló fa ọ̀tẹ̀ ló fọgun, wọn ní sọ yẹn. Iran dúró tì wọ́n lọ́rùn, ó di egungun tá a so májá lọ́rùn, kò gbọ́dọ̀ jẹ́ kò dé gbọ́dọ̀ sọnù. Iran dúró tì wọ́n lọ́rùn nísìn nígbà tí ìfúnpínpín bá gbogbo àgbáyé, tí owó epo ń lọ sókè, tí wọn dẹ̀ tí rí kankan ṣe sí Hormone Strait. Amẹ́ríkà ti sọ pé dá o, Iran ẹ máa ta epo yín fẹ́ anybody tó bá wù yín lágbàáyé o, òun bá mi jagun, o tún fẹ́ máa ràn mí lọ́wọ́. Ṣé ti ní pé nǹkan kì í síbẹ̀? Ẹ wo, a kú oríire, à ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn.